بسم الله الرحمن الرحيم وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹ́ àtọ̀lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àánú Ọlọ́run ní fèmí àti yín lẹ̀. Àtàwa àti yín, Ọlọ́run kó ṣe gbogbo wa kù lórí dáadáa. Ẹ̀dá ò ní wà láyé káwọn kan má gba tiẹ̀. Ẹ̀dá kan ò sì ní wà láyé bó ti wó lè jó níwà rẹ̀ tó, àwọn kan ò ní fẹ́ rí mi rẹ̀ láàtàn. Àwọn wo lọ̀tá fáwọn tí wọ́n jẹ́ Christian, ọ̀tá tó lágbára jù. Ẹlòmíì mọ̀ wọ́n, ẹlòmíì ò sì dá wọn mọ̀. Ká pera wa sákìyèsí pé àwọn ọ̀tá yín làwọn eléyìí. Ká tara wa lólobó, kò sí ní tó burú ńbẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọlọ́run má ṣà fún wa ní àsọyé, kó fáwa náà ní àgbọ́yé ẹ̀. Ó rí wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwa máa ń pa àwọn mùsùlùmí sákìyèsí pé àwa tá a jẹ́ mùsùlùmí, ìgbàgbọ́ kan làwa ní pẹ̀lú Ọlọ́run tá a fi gbà pé ẹyọ̀kan ni. Kò sí níwájú, kò sí lẹ́yìn, kò lálàfọ̀rọ̀ lọ, ẹnìkan ò bí bẹ́ẹ̀ lónà ò bímọ. Ó nìkan ń dájọba ẹ̀ sí. Ẹnìkan ò sì lè decide nínú ètò ìgbésí ayé ẹ̀dá lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ sí. Gbogbo ìfòòró tẹ́yìn bá pàdé lọ́wọ́ ọmọ ẹ̀dá bíi tiwa, sábàbí làwọn jẹ́ ní tọ́lọ́run fẹ́ sí náà ni. Ìgbàgbọ́ kan làwọn Christian náà wá ní, ni wọ́n fi nígbàgbọ́ wípé Ọlọ́run táwọn o mẹ́ta ni. Ìyẹn jẹ́ kí ẹ̀sìn wa, torí pé tí gbàgbọ́ bá ti yàtọ̀ ìjọsìn náà yó yàtọ̀. Ìgbàgbọ́ yìí làwa ní, a sì nígbàgbọ́ wípé béèyàn bá ti jẹ́ mùsùlùmí, bó bá tán lórí pé kò jẹ́ mùsùlùmí, kò lábọ̀ rí, kò ráyé wá. Lẹ́mìí tiwọn náà, àwọn náà sì gbà pé ẹni tí ò bá nírú gbàgbọ́ tàwọn yìí, bó bá kú lórí bẹ́ẹ̀ tiẹ̀ bá. Ìwájọ́mọ̀lú ìjẹ́lédè kan náà, bóyá nínú ẹbí tí gbogbo ẹ̀ ló tiẹ̀ pé ń bẹ̀. Ìyẹn ò yẹ, ìrẹ́pọ̀ kó má bàa síjà, ká lè bá jọ fẹ́ràn ara wa, kò yẹ ká bá a débi ọ̀rọ̀ ẹ̀sìn. Táwa bá ń ṣàlàyé ńgbà míì pé mùsùlùmí gbọ́dọ̀ máa lẹ̀ wo ọdún Christmas tí wọ́n ṣe lọ yìí, pé àwa mùsùlùmí, ìwọ tó mọ̀ pé ọ̀kan lọ́lọ́run kò bímọ, ẹnìkan ò bí. Àwọn kan wá yọjọ́ kan lẹ̀ pé àwọn fẹ́ fi ṣe àjọ̀dún ọdún ọmọ Ọlọ́run, ó wá gbé ráìsì síwájú, wá ń bi léèrè pé oúnjẹ kí ni ọ̀nì ọdún là ń ṣe lónìí. Mùsùlùmí gbọ́dọ̀ máa lẹ̀. Kí mùsùlùmí máa wá ìmúra tiẹ̀ fọ́dún yìí kó tún wá le ju tàwọn tí wọ́n jẹ́ Christian gan lọ. Ẹ̀kọ́ ọdún àná, ọdún wo sọ ọmọ túmọ̀ ẹ̀? Kódà àwọn tí wọ́n jẹ́ Christian gan, bọ́yọ̀ wà ń bẹ̀ lánàá, tẹ́nìkan ní níbi iṣẹ́ àwọn òun kiri ọ̀rẹ́ òun kan pé happy Christmas àbí jẹ́ olówó ni sóun sọ fún ọ pé Christians ni o, sóun sọ fún ọ pé wọ́n ṣe Christmas ni, pé àwọn ọ̀rẹ́ rí fún gbogbo àwọn tí wọ́n ṣe hùn. Àwọn tó jẹ́ Christian gan láwọn ò ṣe, ìwọ wá ní ti mùsùlùmí tó wá múra kankan. Ìyẹn ló bí ká pera wa sákèésì, ẹ̀yin Christian ẹ gbọ́dọ̀ mọ̀ tá yín. Táwa bá ń ṣàlàyé ńgbà mélòó mi, àwọn jàgídíjàgan ẹ̀sìn rèé o, àwọn Boko Haram rèé o, àwọn tí ẹni tí bá olóòótọ́ ìlú oníkàlú. Àwa tá à ń ṣàlàyé wípé aláwa mùsùlùmí rèé. Sẹ́rí ìgbàgbọ́, àfi tẹ́yìn yìí bá so nígbàgbọ́ tó lálàáfíà ló kù tó bá jẹ́ mùsùlùmí. Bẹ́ẹ̀ ni tẹ́yìn yìí bá ṣe mùsùlùmí, àwọn Christian, ọ̀tá kan wà inú ẹ̀mí ní máa gbé, torí pé gbogbo ntọ́ bá ní bìlífù lé lórí, tẹ́nìkan bá against ntọ́ ní bìlífù yẹn, tí kì bá jẹ́ pé òfin ìjọba tó lè dì ọ́ lọ́wọ́ mú, ìgbésẹ̀ tó lágbára lọ bá gbé lórí ẹ̀. Torí pé àdéhùn Ọlọ́run, a'udhu billahi minash shaitonir rajim, walan tarida ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum. Ọlọ́run láwọn Yahudi àtàwọn àwọn Júù àtàwọn Christian, Ọlọ́run ni wọn ò lè gbà ti yín, wọn ò lè nífẹ̀ẹ́ yín àyàfi tẹ́yìn ní ó fi dára wọn. Ìtumọ̀ ẹ̀ ni wípé tẹ́yìn ó fi Islam lẹ̀, tí wọ́n jẹ́ pé ìṣe wọn lèyàn máa ṣe. Tẹ́ bá rí Christian nǹkan tó ní mo gba tàfà yẹn, ayé àfáhùn ti rún bìkan ni. Wọ́n lè láìkè èèyàn bóyá nítorí pé ẹjọ́ níwà rí síra yín, àlejò rajà pọ̀, àjọ máa gbé lálàáfíà. Bẹ́ẹ̀ nìkan bá ń tàmàlà pẹ̀lú gbẹ̀gì, ó jẹ́ mùsùlùmí, ọbẹ̀ rẹ̀ ò dùn,
Christian sì mọ bẹ́ẹ̀ ṣe ilá rẹ̀ tún ní onírúurú ọ̀dọ̀ rẹ̀ láti jẹ torí pé owó lọ́dà wá pọ̀ yẹn bí mùsùlùmí ló bá kọ́lé rẹ̀ kalẹ̀ kò fi nẹ́ẹ̀sì kò fún wa lómi tá lò Christian ló sì kọ́ tiẹ̀ ló ṣe rí gédé yìí èwo lágbà ọmọ ibi tá bá ti lálàáfíà àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ìwà làáfíà ìwà rẹ̀ pọ̀ béèyàn bá má la rẹ̀ ń bi ẹ̀sìn alágàbàgebè ní tọ̀ wọ́n jẹ Ọlọ́run tí wá ní àwọn Júù àwọn Christian wọn ò ní nífẹ̀ẹ́ ẹ̀yin mùsùlùmí àyàfi kẹ́yìn náà fi dára wọn sẹ́rí tí mùsùlùmí bá ń jìn sọ́fìn tí bá ti ń kú ní ojúpọ̀nà tó yẹ ká mọ̀ mùsùlùmí àwọn Christian tí wọ́n ẹni tó bá jẹ́ Christian tó ọ̀dà pé fẹ́ẹ̀kì pọ̀ láàrin wọn náà nípa èyí tó bá jòrì jìnnà pé ó nígbàgbọ́ nu Jésù tààrà tí mùsùlùmí gan bá ti ń súnmọ́ àlá tiwọn ó ti mọ̀ pé mùsùlùmí yìí alágàbàgebè lélẹ́yìí torí pé ntọ́ nígbàgbọ́ sí ọ yàtọ̀ sí ntọ́ níbìlífù lé lórí tí a bá ti wá lè rí Christian tó náà ní ìkan náà gbogbo wa Ọlọ́run kan náà lájọ ń pè ọ̀nà tá à ń gbà pé lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ alágàbàgebè ni wọ́n náà ọ̀tá tó lágbára jù ẹlòmíín lérò pé àwa tá à ń ṣàlàyé àlá wa mùsùlùmí pé àlá tiwa rèé ìmúrasílẹ̀ fọ́dún tiwọn yìí kò káwọ́ mùsùlùmí kí lọ bá débi pé mùsùlùmí ìwọ tó gbọ́ lọ́n lọ́kàn tó ń bá wa kírun ọ̀tún wa bá wọn wọṣọ Christmas aṣọ bàbá kérésì kí wọn lè bá a sáà mọ̀ pé ẹlòmíín ní pírẹsẹ́ńtà ò gbọ́dọ̀ mọ́ ti tóbi rí Ọlọ́run nítorí pé ọjọ́ oníkọ́mẹ́dì àbí ní gbogbo tó bá pàdé gbogbo orí tó bá rí ń bẹ ọ́fíìsì ayé lónìí tó bá kù wọ nìkan nínú sàárè tó jẹ́jọ́ tó wá sí láyé àwọn Rèbékà àwọn Ráfẹ́lì tó torí ẹ̀ wípé kálẹ̀ bá gbá tiẹ̀ yìí wọn mọ̀ ní síbẹ̀ mọ́ ẹ̀sìn tọ́lọ́run máa béèrè lọ́wọ́ rẹ̀ lọ́mọ ṣe jákujàku yìí mùsùlùmí ẹni tó mọ Ọlọ́run lọ́kàn kí lọ bá débi kan bá wọn aṣọ bàbá kérésì káwọn jẹ́ Christian ní wọn ara wọn kọ́ máa bá wọn wọṣọ ara wọn kò sí ìtọ́ka wọn bẹ̀ Christian gbọ́dọ̀ wá mọ̀ wípé ẹni tó pèrè ní mùsùlùmí tí ń bá wọn wọṣọ bàbá kérésì ọ̀tá àwọn ni tẹ́ bá bi léèrè á ní ẹja bá wọn rẹ́ pọ̀ wọ́n ti kọ́ àwọn ọmọ wa lọ ẹja dọ́gbọ́n ká fi gba àwọn ọmọ wa padà ṣe mọ̀ pé kí ni ń dáhùn ọgbọ́n ni ń dá àwọn ọ̀tá yín ni wọ́n gbogbo àwọn tí wọ́n sọ pé ẹ lè jẹun wọn tẹ́ bá bi wọ́n léèrè pé rísìn tẹ́ fi ní ẹ̀yin bẹ́yìn ṣe wọ́n ní ẹ̀yin bẹ́yìn ṣe múra kankan nu táwọn mùsùlùmí fi ń fẹ́ sílẹ̀ àwọn mùsùlùmí tí wọ́n pera wọn ní mùsùlùmí ẹ̀yin kan máa ẹ̀yin ṣe Christmas àbí ọjọ́ bíi Jésù àbí àwọn náà ń ṣe mọ́lídì nàbí wọn làwọn ṣe mọ́lúdì wọ́n máa lùlù wọ́n fẹ́ jó para wọn tẹ́ bá wá ní ìlú yóò sínú ẹ̀sìn wọ́n ní ìlú làwọn Christian lè fi káwọn ọmọ wa ẹ jẹ́ káwọn náà lùlù ṣe àdí pé àwọn tí wọ́n ń kọ́pì yín àmọ́ kọ́pì yín tán kọ́pì yín yìí wọ́n fẹ́ nǹkan kan wọ́n láwọn fẹ́ já àwọn mùsùlùmí tẹ́ ẹ ti kó lọ àwọn fẹ́ já wọn gbà pẹ̀lú àwọn táwọn náà wá ìgésí wọn pé eléyìí ọ̀dà táyìn náà tí wọ́n rí àwọn tí wọ́n lùlù bíi tiyín pé àwọn eléyìí làwọn tí àwọn èsè ń jà gíríjàgan àwọn eléyìí ni wọ́n ń fà láàfin àwọn tá fẹ́ jọmọ gbà lára yín àwọn tá fẹ́ jọmọ yín gbé padà táwa lọ́ta tẹ̀lé mi ta ló yẹ kẹ́ ẹ mú lọ́ta sáwọn tí ń lùlù bíi tiyín ló yẹ kẹ́ ẹ mú lọ́ta ni àbáwá tá à ń sọ pé eléyìí ò sí lára ẹ̀sìn wa. ẹ̀yin ṣe Christmas ní sí ọjọ́ kan ṣoṣo lè fi ṣe Christmas àbí ọjọ́ bíi Jésù ẹnìkan ò ní ṣe tiẹ̀ lọ́tùnla kò ní ṣe tiẹ̀ ní January ọjọ́ kan náà ni àwọn mùsùlùmí wà láwọn sọjọ́ bíi Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ṣe títí ọdún ti tóbi rẹ̀ Ọlọ́run wọ́n sì ṣe láṣẹ yípo tọdún kan ó fi parí in tí wọ́n sì ń ṣe yìí Ọlọ́run àtànábì ògbé rán wọn Ànábì ní kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ pátá ànú ni Abdullahi ibn Umar radiyallahu anhu man kullu bid'atin dalalah wa in raha an-nasu hasana gbogbo tí bá ń já dáadáa pátá ànú ni kódà báwọn èèyàn ń fojú dáadáa wò pé mo lẹ́nìkan mo ní mòlúdì Ànábì tẹ́ ń ṣe yìí ní gbogbo ìgbà ẹ̀ sì ṣe láti Rabiul Awwal títí táwọn ẹ̀ fi kú bí ó ní táwọn bá sọjọ́ bí Ànábì ṣé ti bàbá rẹ ní káwọn máa ṣe ẹ̀ ń fa Ànábì jẹun ó ní bàbá tiẹ̀ ní káwọn máa fi jẹun wọ́n rérò ń bẹ̀ wọ́n rówó gbà tẹ́ bá bí wọ́n léèrè gbogbo à ń lùlù yìí gbogbo afẹ́fẹ́ ẹ̀yẹ tẹ́rí tí wọ́n ń ṣe yìí àwọn mùsùlùmí tẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ wọn January 1st tí wọ́n bá yín yẹn náfìlà wọ́n fẹ́ cross tó ti tóbi rẹ̀ Ọlọ́run December 31st sí January àwọn míì látọ̀sẹ̀ kan ni wọ́n tẹ̀lé àwọn fẹ́ ṣe àdúrà parí ọdún wọ́n máa ṣàdúrà wọ́n máa yẹn náfìlà lóru
tẹ́ bá bi wọ́n léèrè wọn ní káwọn máa wọn gba chọ́ọ̀chì lọ ni pẹ̀lú àwa tá à ń sọ pé n tán ṣe èyí ò sí lára ẹ̀sìn pẹ̀lú àwọn tí wọ́n ń kọ́pì yín ta lọ́ta ẹ̀wọ̀ ẹni tó rí ẹ bá pé ni mo fẹ́ kó tẹ̀lé mi o bọ́ọ̀ bá nílà ká ìyá pé ẹni tó bá nílà ká ìlẹ́gbẹ̀ẹ́ rẹ pé ọ̀rọ̀ táàfà yìí ń sọ yìí lóòótọ́ àwọn tá ń kọ́pì yín pẹ̀lú àníyàn pé àwọn fẹ́ fi já àwọn ọmọ mùsùlùmí gbà padà sáwọn ló yẹ kẹ́ ẹ mú lọ́tà sẹ́yìn pé ọ̀nà tẹ́yìn gbà kó àwọn mùsùlùmí lẹ́rú tẹ́lẹ̀ kálukú gbà wípé kọ́dà ìṣòro tó jẹ́ pé ìjọba orílẹ̀-èdè yìí ni wọ́n dá sínú ìgbésí ayé ẹ̀ ó gbà páyé náà ni ẹ̀yin sì ẹ ti kódi wọn ẹ ti scam wọn raise your hand up say hallelujah put your hand in pocket you receive your blessing today gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ ti fi yẹn kó wọn lọ́bẹ̀ I remove you in the bondage I remove you in Jesus name fire. Gbogbo ogun ayé àwọn ogun tí wọ́n ní ọ̀ní rí ògùn ẹ lò mo gbà á padà lẹ́nu gbogbo àwọn tí wọ́n gọdì ẹ tí wọ́n ní oúnjẹ ọmọ kò ní sojú ẹ gbogbo àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin lọ́mọdé tí wọ́n lọ ní láṣeyọrí ọ̀ní bẹ́gbẹ́pẹ́ wọ́n ní ọmọ gbégbégbé ọ̀ní lábàáyọrí mo já ìdè náà lẹ́nu ẹ̀ tọ́hún wá lérò wípé àwọn mùsùlùmí tí wọ́n ní káwọn máa ka kùrìsí yìí wọn ò mọ bí ogun ti ń jà wọn. Tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tí wọ́n di Christian tẹ bá bí wọ́n léèrè àní àfa ọlọ́mọdé ríru tó ń kí ló wá ṣe yín kí ló wá rí tẹ́nìkan ò tí ì rí rí ẹlòmíì ò ní ó pa fóònù yìí jà pa ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ tẹ́ fi kó àwọn èèyàn lẹ́rú ọ̀nà bíi ìdẹ́rùbà ẹjẹ́ oyé wọn wípé n ti ń ṣe wọ́n o pẹ̀lú ìlànà kẹ́ ẹ máa gbàdúrà mo gbàdúrà fún ẹ lẹ́nìí gbogbo ogun tó jẹ́ wípé ogun tó wọnú ayé ẹ tó jẹ́ pé bí àlá ni wọ́n ti gbé wọ́ ibi kí wọ́n sùn lójú oorun kọ́ ọ máa jẹun lójú oorun kí wọ́n máa sùn lójú oorun kọ́ ọ máa lálàá pé òun bómìnir sùn kọ́ ọ máa lálàá pé òun rí ẹranko ọlọ́run olúwa mi ò mo tú ìdè náà ládàradà tí wọn náà ń bá kí ayé yìí kí ta ni wọ́n bá sùn lójú oorun táyé tiẹ̀ náà fi rí bẹ́ẹ̀ ó já àwọn mùsùlùmí tí wọn ìgbàgbọ́ wọn lálàáfíà tẹ́lẹ̀ ó jẹ́ kẹ́ ẹ kó wọn lọ àwọn mùsùlùmí kan táwọn náà wá jónírégbé wọn wá ro ọ̀nà wo làwọn lè lò strategy táwọn náà lè lò ọ̀nà jẹun ọ̀nà mọ̀dàrú gbogbo ntẹ́yìn náà gbé kalẹ̀ ìrẹ́nijẹ́ làwọn ẹ̀rí táwọn náà ti di oní prayer point lórí fídíò lórí Facebook ń sìn láti lè wọ́n fẹ́ jà àwọn tẹ́ ẹ ti kó lẹ́rú ṣé àwọn alẹ́ kẹ́ amúlọ́ta ni àbáwọn wò kan wọ̀tọ̀ ọlọ́run tó pèrè ní mùsùlùmí ọ̀tọ̀ ọlọ́run ó fi ìlú Ìbàdàn sí ibùjókòó ó ní December kò ní di ọmẹ́rù lọ o claim àmì Jesus or amina ya Allah ẹ̀yin ẹ̀ wo December ẹ̀wọ̀lágàmbà gébè December kò ní di ọmẹ́rù lọ o claim àmì Jésù or amina ya Allah ẹ wo mùsùlùmí gbogbo tó torí ẹ̀ sẹ́yìn náà torí àwọn fáǹsì ẹ̀ ní o àwọn followers ẹ̀ ọ̀wọ́ àmọ́ ibi tó fẹ́ yà sí kọ́ ọ sí àmì lórúkọ Jésù àbí kọ́ ọ sí amina ya Allah sọ́jọ́ mọ́ra wọn eléyìí àdánwò yìí orí burúkú yẹn lè bá pàdé gbogbo ayé ọmọkùnrin kan náà dára ló níláwà ní kaba ìdí máa ń ṣe kọ́mẹ́dì yẹn nífa tó lò ó náà lọ́mọ kéwó nílé kéwó kò sí ní tó torí ẹ̀ máa ṣe léyìí ẹni tó bá rí léyìí nísìn àwọn Christian tó bá rí léyìí nísìn ẹni tó bá gọ̀ nínú wọn máa ní irú yín là ń fẹ́ ẹ̀yin tẹ́yìn ẹ̀yin ẹsẹ̀ lẹ́yàmẹ̀yà ẹ̀yin ẹsẹ̀ ń jàgídíjàgẹ̀ ẹ̀yin ẹsẹ̀ Boko Haram ẹ̀yin tẹ́yìn ẹ̀yin fẹ́rẹ̀ pọ̀ èèyàn ń jà yín lólé ọpọlọ torí tiẹ̀ bá pé èèyàn ní amina ya Allah bí Jesus ní ó yẹ ká ẹ béèrè pé èwo lẹ́yìn bìlífù nù méjèèjì sáré pé ta lọ́ta àwọn táwa ń pè àwọn mùsùlùmí padà pé ẹ dúró láàyè yín náfìlà tí ò lẹ́rìí nítorí pé ẹ ń kó àwọn èèyàn létí òkun ìtúnijẹ tí kálukú màmá àwọn kiri yóò tẹ́lẹ̀ ìmọ̀ kó àwọn mùsùlùmí lè rí òkè ẹni ọlọ́run mi ó ọlọ́run dákun ìlànà tí èsì ìlànà àwa mùsùlùmí ẹ wá ń dójú tàwa mùsùlùmí lágbàáyé nílẹ̀ Yorùbá àdánwò yẹ lè rí bẹ́ẹ̀ gbogbo ayé èyí tó jẹ́ Christian kò ní dúró láàyè rẹ̀ òun náà máa wá rẹ̀ pọ̀ àyíká náà ní gbogbo wa yìí máa tẹ̀síwájú bórí ẹ̀ bá pé bí ọba tí ìtàn fapo náà ó lè má ti fapo bóyá ẹni tó tún pè pé kọ́bọ̀ kí ìsọ̀rọ̀ tí ń sọ yìí òun náà ò tún lẹ́la ká yìí tó ọ rárá bóyá ẹ̀yin padà tún máa tẹ̀síwájú wípé ta lọ̀tá ẹ̀yin Christian nílẹ̀ Yorùbá ọ̀tá tó gbóná jẹjan ta ló yẹ kẹ́ mú lọ́tà jù àwa ní àbáwọn tí wọ́n ń kọ́pì yín láti lè fi kó àwọn mùsùlùmí tẹ̀yìn ti jà wọ́n lólè gbàgbọ́
ẹlòmíì tatara pé ọjà wọn yá òun tètè rọmọ bí ló fi torí ẹ̀ fi Islam lẹ̀ dòní láti bí 20 ọdún tó ti di Christian kètì rọmọ bí tó bá torí ẹ̀sìn tó bá torí pé ọ̀rọ̀ wọn mú ọ̀nà rí ọ̀la ọ̀rọ̀ ọ̀sìnmọ̀pọ̀lọ̀ ní í ṣe bọ́ bá padà di Christian ọ̀rí Rebecca tó náà ọ̀rọ̀ kan fẹ́ ọ̀rí Ráfẹ́lì tó náà rówó lé san ọ̀rí John tí wọ́n lé òun náà lẹ́nu iṣẹ́ wọ́n sì àti ọ̀rí ìtọ́mọkúmọ́ lọ́wọ́ ọ̀rẹ́ ẹni tó yẹ pé òun náà kètì mọ bí ó ti gbọ́rọ̀ subhanaka la umma bi amrika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.